ṣe ẹ̀làbọ́rú mo ṣe ẹ̀làbọ́yè mo ṣe ẹ̀làbọ́yè ṣogbólé. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa tẹ́ jẹ́ friend wa káàkiri jákèjádò àgbáńlá ayé. Telegram wa wọ́n ti hack ẹ̀ o, wọ́n tún ti gbé èsì wọn dé. Wọ́n ti hack Telegram wa fún gbogbo ẹ̀yin tí ẹ bá ní Telegram handle wa lọ́wọ́ tẹ́ bá ń text wa àbí tó bá ń gbé àwọn kankan tí kò bá làákàyè mu, tí kò bá gbà mu, tí kò bá ọpọlọ mu, tá a lè mọ bá lọ́wọ́ ọmọládé, lọ́wọ́ ẹni tó bá pẹ̀lú ṣe tá a lè mọ bá níbẹ̀ tó bá ṣẹlẹ̀ sí yín. Yálà nínú àwọn group tá a bá wà bá nàbí ẹnikẹ́ni tẹ́bẹ̀ tó bá ṣẹlẹ̀ sí, mi ò mọ nǹkan nípa rẹ̀ o. So bóyá àwọn mùsùlùmí tí à ń láǹfààní àti máa tó aṣọ kó lójú rọ́, bóyá aṣọ wọn náà tó ni torí kò sí nǹkan tí wọ́n lè ṣe. Ṣé mọ̀ pé ẹni tí wọ́n ń kọ́ ṣe tá a mọ̀ ní aṣíwájú wọn, kò sí nǹkan tí wọ́n lè dọ̀rọ̀ sí, kò sí ọ̀nà tí wọ́n lè gbégbà láti bá fi lè bá yẹn jà. Bóyá náà tó fẹ́ gbà wọlé ni láti bá fi lè máa kí àkáǹtì wa kán bá fi lè máa bà á lórúkọ jẹ́. Bóyá ṣé kan náà fẹ́ fi ṣe ni o, bóyá ìrìnàjò kan náà fẹ́ fi rìn láti bá fi lè máa pa á lẹ́nu mọ́. Fún wọn tí ọba láǹfààní àti máa bá rí fídíò dákọ̀ ẹ bá mi ṣe rẹ̀ káàkiri sí àwọn èèyàn kan mọ̀ pé ẹni bò tó lè text ní orí Telegram with a name of Atamátàsé or with my picture, èmi kọ́ mo text ẹ o. Gbogbo ẹni tó bá sì lè bèrè owó rẹ̀ pé kẹ́ dákọ̀ pé kẹ́ send owó àbí send anything sáwọn ní orí Telegram àbí lórí WhatsApp, èmi kọ́ o, mo mọ̀ ní ti nípa rẹ̀. Àmì kì í ṣe tó máa ń dé mi first, ẹni tó bá mọ̀ mí, àwọn tó ti mọ̀ mí tó ti ń bá mi rìn àjò wá ti mọ̀ pé mi kì í láíláí never ever láti kọ́kọ́ first text èèyàn láíláí. Gbogbo ẹni tó lè text yín lórí Telegram or lórí YouTube or lórí TikTok or lórí Facebook pé from Atamátàsé tí lè gbé picture mi káàkiri, mi ò mọ̀ nǹkan nípa rẹ̀ o. Àwọn ọ̀bàyéjẹ́ ènìyàn tó fẹ́ máa lórúkọ yẹn láti bá fi mọ̀ bà wá jẹ́, àwọn akẹ́yìn tó tún dá síta nìyẹn. Fún wọn tó wájú níṣẹ̀ṣe mọ́ very very careful. Sórí nǹkan tí wọ́n ń ṣe yìí, wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí nílò yẹn ni láti máa hack àwọn àkáǹtì wa tó bá ti ní nọ́mbà ẹ lọ́wọ́, kò sí nǹkan tí wọ́n lè ṣe fún ẹ. Olódùmarè á kó àmọ́ ṣe o. Lẹ́ẹ̀kan sí èmi kọ́ ni mò ń lo àkáǹtì yẹn mọ́, àkáǹtì tẹ́ mọ̀ mí sí yẹn lórí Telegram yẹn, èmi kọ́ mo ní mọ́, wọ́n ti hack ẹ̀. Gbogbo nǹkan tó bá wù kán máa sọ níbẹ̀ ọ̀kan máa text sí ọ̀kan máa send sí mi ò mọ̀ ní ti nípa ẹ̀. Ṣé ẹ rí nǹkan tí mo gbé sí òkè yìí, nǹkan tí mo gbé sókè yìí, òun ni wọ́n kọ́ send sáwọn èèyàn káàkiri báyìí. Gbogbo àwọn tí wọ́n jẹ́ member mi tó jẹ́ follower mi pátá, nǹkan tí wọ́n send káàkiri sáwọn èèyàn ní báyìí. Gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn follower wa, ṣe rí báyìí nǹkan tó ń send káàkiri ní báyìí. So fún ìdí yín kọ́ Atamátàsé nationwide kò mọ̀ kankan nípa pé ẹnìkan dẹ̀ mí ní Telegram, ẹnìkan text yín, ẹnìkan bá yín sọ̀rọ̀, èmi kọ́ lẹ́ ń bá sọ̀rọ̀ ń bẹ̀ o. Ẹ dákun tẹ́ bá ti wá rán fún rẹ̀, ẹ bá ṣe rẹ̀ káàkiri sáwọn èèyàn kán lè mọ̀ pé I'm innocent, mi ò dẹ̀ mọ̀ anything nípa rẹ̀, ájú wa ṣe o. Ẹ dákun ẹ bá like, ẹ dẹ̀ bá comment fún àǹfààní àwọn tí irú eléyìí tó ti ṣẹlẹ̀ sí, ẹ bá share, ó kàn wọ́n, ẹ dẹ̀ bá repost, ájú wa ṣe. Mo ṣe ẹ̀làbọ́rú, mo ṣe ẹ̀làbọ́yè, mo ṣe ẹ̀làbọ́yè ṣogbólé o.